ẹ káalẹ́, ẹ kú dédé ìwòyí, ẹ kú ìyálẹ̀ta gbogbo ọmọ Yorùbá. Mo kí wa lókùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Mo kí gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá pátápátá. Gbogbo afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá mo kí yín o. Gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá mo kí yín. Èmi ọmọ yín náà ni bàbá Èkìtì yín. Mo kí yín. Ẹ̀yin àgbà Yorùbá lọ sọ wípé ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Ẹ̀yin àgbà ọ̀nà lẹ́tọ́ sọ pé bílé bá san bílé ò san àwọ̀ láti mọ̀. Kí n tó máa bọ̀rọ̀ mi bọ̀ torí ẹ̀yin bàbá wa náà lẹ́tọ́ sọ pé nínú dictionary yìí pé ẹni bá lọ ló bá kú. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀. Bàbá tí ń fi ojoojúmọ́ ayé wọn ńlá kàkà kí ọ̀rọ̀ Yorùbá kó bá lè lójú, kí ìran Yorùbá má bàa gbégbé ayé ẹgbẹ́ ayé ẹrú ìgbé ayé òfò. Mo kí yín lórúkọ bàbá yẹn. Ẹ bá mi pín kíkí yẹ dé Amẹ́ríkà, dé Canada, dé London, dé Russia, débi gbogbo tó yẹ kíkí mi ó dé. Mo mà tún kí yín lórúkọ Májàsọ́lá Ìgbòho Òòṣà kàkà kí Olódùmarè ààrẹ akéwèjẹ of Yorùbá land, ààrẹ Aníyìkáyé, ààrẹ Jagunmólú Báṣọ̀run Akírógun of Ìpótìland, Adégbàyí gbogbo ilẹ̀ Yorùbá, ọmọjọmọlọ one man battalion, olóyè Ṣìsẹ́ndì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí yín lórúkọ wọn. Brother mi Awé Ayọ̀dèjì, you are welcome. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ògúnwándé Dọ́lápọ̀, àgbàrá yìí fòkòtò gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lótìtọ́ àti lódodo tí ẹ ò fẹ́ kí ìran yín ó parun, ìrè ayé yìí ò ní fò yín rú. Ìbéèrè kan ni mo tún mú wá láàárọ̀ yìí tó nílò ká tètè dáhùn ká dé bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹ̀. Torí àwọn bàbá wa náà ló sọ wípé ọ̀tá iwájú ilé ò fojú rewo ní ìmọ̀ràn ìkà nítẹ̀yìnkùlé ń gbà. Ọmọbóyèdé Ṣẹ́gun, you are welcome sir. Gbogbo yín pápátá lẹ máa rí àánú Ọlọ́run. Ẹ ní ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ. Ọmọ yín ò ní ráre o. Bí ìran Yorùbá ṣe ń ráre lọ́wọ́, àrọ́mọdọ́mọ wa kò ní ráre. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àtọba àti ìjòyè àti ọ̀dọ́ tó dẹ̀ yẹ ká dá wa lóhùn, tàbí kí n sọ pé ó yẹ ká dára wa lóhùn, ká tètè mọ ibi tí à ń eré tá máa sá, iṣẹ́ tá máa ṣe. Ẹgbọ́n náà ṣe ẹrú Fúlàní la wálé ayé wá ṣe ni. Bóyá ìjà ìbí la tẹ̀ ń jà, bóyá ohun tí ò tọ́ là ń béèrè fún. Ṣé ẹrú Fúlàní la wálé ayé wá ṣe ni? Àbí kí tó sọ báyìí pé ṣé Ọlọ́run fi wá ṣe èèní lérí àwọn Fúlàní ni ká máa roko fún wọn, káwọn máa gbádùn, káwa máa ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló mọ tán pè ní ẹ̀ẹ̀nì. Àwọn Fúlàní, àwọn Haúsá wọn máa pè ní járá bígbà tá a bá rajà tán. Lárajà lọ́tà nífẹ̀ẹ́ nì sí ni. Bóyá ẹ̀ẹ̀nì lọ́lọ́run fi wá ṣe fún àwọn Fúlàní that make Fulani dominate the Yorubas, tí àwọn àgbààgbà wá dẹ̀ dákẹ́tẹ́ dẹ̀ ń wòran. Bóyá ká kúkú gbà pé ẹrú la wálé ayé wá ṣe, bóyá àwọn Fúlàní la wálé ayé wá sí. Ká kúkú gbà pé àwọn Fúlàní la wá roko ayé wa wá fún, pé káwọn ṣáà máa gbádùn, káwa máa ṣiṣẹ́ fún wọn, ká máa yọ̀tọ̀ mi, ká máa gbádùn yìnyín lórí ilẹ̀ bàbá wa, káwọn ọmọ ní kan máa ká gíógíó kiri, kó jẹ́ pé àti jẹ èèyàn àti là àti lu yóò dìṣòro fún ọmọ Yorùbá. Ìbéèrè tí mo wá béèrè nìyẹn o. Ó kọ ọba, ó kọ ìjòyè, ó kọ ọmọdé ìlú, ó dẹ̀ tún ka àwọn àgbààgbà. Ṣé ẹrú Fúlàní la wálé ayé wá ṣe ni? Àbí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò tí ì rí náà pé ìlú tí àwọn British ń lù, ìlú tí ọmọ fẹ́fọ́ àwọn Fúlàní lọ ni? They know that the Fulani, they don't have anything.
have anything, but they want them to dominate the Yorubas. Ká máa fi ọrọ̀ ajé títí wa máa fi develop ọ̀dọ̀ wọn. Ká máa fọrọ̀ ajé títí wa máa kó mi. Mo ti sọ ìtàn kan rí nígbà tí Buhari wọnú ipò ààrẹ ní 83. Ó ju gbogbo àwọn bàbá wa sínú ẹ̀wọ̀n underground cell. Táwọn bàbá yẹ ò rí náà rí ìmọ́lẹ̀. Ṣùgbọ́n àwọn títí ẹ̀ lókè that they cannot point a finger to any development. The achievement they have for 4 years. Ó fún wọn ní house arrest. Wọ́n lè máa gbàlejò. Wọ́n lè máa ṣe ohun tó wù wọ́n. The only thing ni pé wọn ò gbọdọ̀ jáde nínú ilé nínú compound títí wọn. Ṣùgbọ́n àwọn bàbá títí wa wọ́n rán mú lẹ́wọ̀n. Ṣé ẹrú Fúlàní la wá ṣe ni? The majority of you know the policeman we call Abba Kyari. Ṣé mọ̀ pé àwọn Kyari yẹn pọ̀ dáadáa. Abba Kyari kan jẹ́ chief of staff nígbà ayé Buhari náà ni. Kó tó kú ayé fàmílétètù ló jẹ́ kò sẹ́ni tó lè mú wọn. Abba Kyari was a notorious policeman. Tó jẹ́ pé wọ́n yàn kó máa lé àwọn ọmọ yahoo kiri not know pé òun gan notorious yahoo ni. Ngbà táṣírí ẹ̀ tú wọ́n náà mú wọn ṣẹjọ́ ẹ̀ wọ́n máa ti release ẹ̀ tíjó tìlù náà fi pàdé ẹ̀ lọ́nà. N tá ń gbọ́ ni pé ó ti tún dá padà sínú iṣẹ́ ọlọ́pàá tó ti tún fún ní promotion. Ọmọ wa Major General Joe Adeniyi from Kogi State faced the Boko Haram. Want to conquer Boko Haram. Just have a short video. But we need support for our federal government, our commander. We are out of bullets, we are out of gun. They should supply us all the material we need. We will conquer the Fulani with the Boko Haram. A week later, Nigeria government summoned. Pé video tó ṣe yẹ is out of professional. Wọ́n dismiss ẹ̀ kó nínú Nigeria army. Till today we did not hear anything about Major General Joe Adeniyi. Yahoo tí Abba Kyari ń ṣe, it is not out of professional. Ó bá òfin Nigeria Police Authority ó bá mú. Lèmi fi wá ń béèrè lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n rí àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ṣe bí pé wọn ò rí. Ṣé ẹrú Fúlàní la wálé ayé wá ṣe ni? Ṣé ẹrú Fúlàní la wálé ayé wá ṣe? Tí ń bá lórí ọ̀fẹ́, mo ti wà ní ìrìn àjò. Ibi tí mo wà yìí atẹ́gùn fẹ́ sí inú mi dẹ̀ wọ́n á ní kí n wá nǹkan sínú ni. Tí ń bá tún lórí ọ̀fẹ́ màá yí ṣe another short video. One of the àwọn ẹ̀bùn tọ́lọ́run fún ìran Yorùbá pé ká máa fi make money tí Dangote ń kó lọ sí north tán lọ ń lò lọ. Ẹ̀jẹ̀ abìrà wa léèrè. Ṣé ẹrú Fúlàní la wálé ayé wá ṣe ni? Ká bi àwọn ọba wa léèrè. Ṣé ẹrú Fúlàní la wálé ayé wá ṣe ni? Tí àwọn lọ́balọ́ba máa jókòó ní Nàìjíríà tá máa pe chairman ọba, chairman of traditional ruler in Nigeria, wọ́n ní Sultan of Sokoto, meanwhile Ọọ̀ni of Ifẹ̀ tí ń reign before the empire of Sokoto. Ṣé ẹrú Fúlàní làwa Yorùbá wálé ayé wá ṣe ni? Ẹ ká bi àwọn ọba wa léèrè, ká bi àwọn àgbààgbà wa léèrè. Ajímàtì Olúwatósìn yóò dára fún yín. Ẹ ṣé bàbá mi, wọ́n láwọn wà ńbẹ̀ Adeniyi. Yes. Ká bi àwọn àgbààgbà wa léèrè, we need to know. Bí program kan tá máa ṣe ní NTA ń gbà yẹn lọ́hùn. We need to know. Ṣé ẹrú Fúlàní ni ìran Yorùbá wálé ayé wá ṣe ni? Ṣé Fúlàní la wálé ayé wá fi gbogbo ayé wá sìn? Our forefathers, Jeremiah,
Oyeniyi Obafemi Awolowo, Anthony Inahoro, Abraham Adesanya, and so on and so on. After rewarding, fight for the independence of the Nigeria. Nígbà tó bẹ̀rẹ̀, the Sultan of Sokoto, Ahmadu Bello, say àwọn ò ní interest. Nnamdi Azikiwe sọ pé no, they did not have interest. Awolowo used the Yoruba money to fight for the independence of the Yoruba race. But today, nǹkan tí àwọn bàbá wa fi owó wọn, ogún wọn tán fi jà fún, àwọn ọmọ wọn ò jèrè ẹ̀ o. Àwọn tán reject ẹ̀ nígbà yẹn, àwọn ọmọ wọn ló jèrè ẹ̀ lọ́wọ́. Ṣé ẹrú Fúlàní nìran Yorùbá wálé ayé wa ṣe ni? We need to know. We the youth of nowadays, ìbéèrè tó yẹ ká máa bi àwọn bàbá wa léèrè nìyẹn, including the Obas. We need to know. So they were important for the Yoruba race. Bàbá mi ẹ ṣé Abíọ́dún Ìbídòkun ojú òní ti yín agbára ìfòkòtò ire ayé yìí ò ní fò yín ru from Spain. Bí ẹ ti lọ láyọ̀ lẹ máa padà láyọ̀. Èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà. Ẹ jèrè ẹ tún fèrè jẹ̀kọ́. Ẹ ní ṣubú darí ayé yín nù. Ọláwọyìn Ibrahim. We need to know. Ó yẹ ká mọ̀. Ẹ wo, ibi tí mo wà mo kàn lọ mo kàn rí àwọn ọmọ yẹn tó dúró ni. Bó ni mo ṣe lè gbé sí o, yes, yeah. Ṣé ń wò wọ́n? Àwọn ọmọ school nìyẹn o. Àwọn ọmọ wa ń kàwé every blessed day. No hope. Pé iṣẹ́ wà ńlẹ̀. Inú wọn dùn kan wọ́n wọ university lọ́wọ́lọ́wọ́. After 5 years, wọ́n lọ́dún mẹ́rin léwe. 5 years wọ́n á fi kàwé. After that 5 years, nǹkan mi á di nǹkan mi lọ́wọ́lọ́wọ́. Nígbà tá bá wáṣẹ́ tí wọn ò bá ríṣẹ́. So we the Yoruba, we want to know. Bí pé ṣé ẹrú Fúlàní la wálé ayé wá ṣe ni ká má tẹ̀ jàǹpátá mọ́. Nigeria Army in any barrack. I'm not a soldier. But aláwọn tó jẹ́ soldiers pé tẹ́ bá sọ Yorùbá nínú barrack, it is a taboo. But you can speak the Fulani language. Ẹjẹ́ bira wa léèrè, ṣé ẹrú wọn la wálé ayé wá ṣe ni? It is a question. Ṣé ẹrú Fulani la wálé ayé wá ṣe ni? Ká mọ̀, ká lè gbà ká mú. Tí àwọn bàbá wa bá fẹ́ di oyè, wọ́n fẹ́ ju oyè president ni, wọ́n á máa pa kúlọ́kúlọ́ lọ́dọ̀ àwọn Fulani. Wọ́n á máa sọ fún wa pé àwọn ló ní Nàìjíríà. Àwọn ló ní agbára. Ọwọ́ wọn ní agbára wà. Ní tí Nàìjíríà dẹ̀ fi ń ṣe agbára ń bẹ lórí ilẹ̀ wa. Let us ask a question. Bóyá ìgbé ayé ẹrú lọ́lọ́run dá àwa Yorùbá ká kúkú gbà pé ẹrú ni wá. But if we are not a snail, kí ló dé tá a lè jàfẹ́tọ̀ọ́ wa? Tó bá jẹ́ pé lóòótọ́ àìṣerú adániwáyé dá wa pé ògo Áfíríkà ni wá, ìmọ́lẹ̀ Áfíríkà ni wá. The first black race that we have 26-story building. The first black race that we have radio station, television station. The first black race tó ń yá British tó sọ wá sínú ìgbèkùn yìí, tó ń yá wa lówó, tó ń yá wọn lówó. Let us ask a question. Lọ́wọ́ ọba ìlú, lọ́wọ́ àwọn àgbààgbà, even say lọ́wọ́ àwọn senators wa tán bá wálé, ìgélé yìí ń sọ̀rọ̀ ìjà. Ẹ pè wọ́n. So I need to ask you a question. Are we a slave under Nigeria? Ẹbí wọn lè sí ẹrú Fúlàní ni wá, a fẹ́ mọ̀ as a senators. Torí pé bí àwọn senator wa kú, bí wọ́n ní good idea jù bẹ́ẹ̀ lọ tí Fúlàní ò bá ti fọwọ́ sí kò lè work.
This is time for us to ask a question as a Yoruba man. This is time for us to fight for our own destiny. Tó bá jẹ́ pé lóòótọ́ à ń ṣerú, a jẹ́ wípé iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀yin ọba, iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Lóòótọ́ a ní kẹ́ má lọ síbi ìpàdé ẹ̀ lọ. A ní ìpàdé yẹn ìpàdé tó ń di ẹrù ọ̀ràn lẹ̀ tó fẹ́ gbélé Yorùbá lórí ni pé ẹ gbẹ́dọ̀ lọ. And thank God you hear our voice. I agree. Ẹ̀yin náà rí bẹ́ẹ̀. Tẹ́ bá ní pé torí pé ẹ lọ yẹ iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní sà. Ẹ̀yin kábíyèsí wa. Ìyá mi Esther, Ọlọ́run ṣayé Babátúndé, agbára ìfòkòtò ilé ayé yín ò ní fò yín. Ẹ jẹ́ n sáré sọ, dátà mi ti fẹ́ tán. Mo ń lo dátà 30,000 naira in a day. Bí Ọlọ́run ṣe pèsè kò yé mi, ṣùgbọ́n mo mọ̀ pé torí pé Ọlọ́run mọ̀ nípa ń tà ń ṣe ni. Tó bá jẹ́ pé lóòótọ́ lódodo, we are not a slave of Fulani. Adániwáyé ò dá wa nídàá ẹrú. Ẹ̀yin kábíyèsí, ẹ̀yin àgbààgbà, àtọkùnrin àtobìnrin, àtọ̀dọ́, iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe. This time around, let us start from our word by word. Kó dé local government, kó tó dé state, ká tó gbé lọ sí general, to tell our people that we are not a slave. We are not a what? Ìlú Ìlàwà tí wọ́n kó àwọn ọmọ Fúlàní lọ sí Èkó, tán gba ìwé, tán gba certificate local government fún wọn pé wọ́n fẹ́ join Nigeria Army. Behalf of the Yorubas, they are all Fulanis o. Èmi nínú wọn ò lè pé kò lè pronounce wá Yorùbá, but Nigeria kó wọn wá láti Kano, láti Kaduna, láti wá join your Nigeria Army. Behalf of the Yorubas. Ìyẹn ni pé candidate ilé tó yẹ kó jẹ́ ti Yorùbá, àwọn Fúlàní ló tún fẹ́ gbà. Ṣé ẹrú ni wá ni? Ìbéèrè ni. Tí a bá rí wọn bá sọ̀rọ̀ sà, we block road. Say we want to talk to our kábíyèsí. Wọ́n ní kábíyèsí yóò sí ilé ẹja dúró ń bẹ̀ ká gbé pọ̀tù ọbẹ̀ dání, ká gbé pọ̀tù ráìsì dání, ká gbé pọ̀tù ẹ̀wà dání, ká máa sè lẹ́nu ọ̀nà pálásì kábíyèsí. Kání kí ló dé àbá kábíyèsí jà bàbá wa ni? But we want to ask a question. We want to ask a question. Let us start. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ kó ní kálukú wa bẹ̀rẹ̀ láti ìlú tó ti jáde. Ká tó gbé lọ tọ̀dọ̀ ní ọ̀fífẹ́. We want to ask a question. Are we a slave? Tọ́mọ sọ pé we are not ẹrú. Sir, we need our freedom. Torí ẹni bá wà lómìnira ìgbégbé ayé tí Yorùbá ń gbé lọ́wọ́lọ́wọ́. Ẹni bá wà lómìnira kì í gbégbé ayé tí Yorùbá ń gbé lọ́wọ́lọ́wọ́. Don't let us deceive ourselves. We need to know and we need to fight for our right. Tó yé yín ni o. Tí gbogbo ẹ̀yin bàbá wa mọ̀. Tán bá sọ wípé àánú adániwáyé dá wa pé kábí wọ́n lè rè pé kí ló dé tá ń gbégbé ayé báyìí? Kí ló dé lára tí adániwáyé dá mọ́ ìran Yorùbá ní free education? Kí ló dé tí free education tí Nàìjíríà tilẹ̀kùn mọ́ wa lọ́wọ́? Kí àwọn ọmọ wa tó kàwé tán, iṣẹ́ ti wà ńlẹ̀ tán máa ṣe. Kí ló dé tí irú ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́? In the olden days, wọ́n máa ń fọ́ọ̀sì àwọn bàbá wa, àwọn ìyá wa ìgbàanì lọ sílùú òyìnbó ni. Torí wọ́n máa bi wọ́n léèrè pé n tó ń bẹ nílẹ̀ wa kò sí nínú tó wà nílùú òyìnbó. But today everybody want to jackpass. We need to ask them. Bàbá mi Prince Adébánjọ Israeli Gbemi. We need to ask the kábíyèsí. Answer táwọn kábíyèsí àti àwọn àgbààgbà ìlú, including the senators, bá dá wa lóhùn. La máa fi mọ ìgbésẹ̀ tá máa gbé. Lóòótọ́ we may not be able to go to Abuja and meet the senator. Wọ́n á ṣàwálé. Tí ọdún mẹ́rin wọ́n bá fẹ́ pé wọ́n mọ̀ bó ṣe wá ń campaign. Wọ́n mọ̀ bó ṣe ń yí àdúgbò kọ̀ọ̀kan ká. We block the road. Say we need to ask you a question. Are we a slave? Ṣé ẹrú ni Yorùbá ni? Ṣé Ọlọ́run ló dá wa ní ìdá ẹrú? Àbí British ló yí ayé wa pọ̀ tó sọ wá di ẹrú? Tí British tí wọ́n ń gbìmọ̀ another 50 years
ní oko ẹrú again for the Yoruba race. Bàbá mi Muyinde Babatunde Ọládìméjì Ọládèjì, you are welcome. We need to know. Ìbéèrè tá máa bi lé wọn léèrè náà nìyẹn. Ìbéèrè wọn ló máa mú answer dání, ló máa mú action wá dání. That we need to be free. The Yoruba need to be free. Ẹ wò lára ọ̀rọ̀ ajé wa náà kó lọ yìí. Tán máa ń kó lọ. Wọ́n á wá data pólìbò. Kí ìran Yorùbá má bàa mọ tó wà nínú ẹ̀. To show you that we are in big problem in this country. We need to know. We need to ask our kábíyèsí. Wọ́n ti ń gbọ́ títí wa díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ àwọn bàbá yẹn ò ń gbọ́ títí wa. Ṣé bá wa la pariwo léwọn pé bàbá yẹn ru ọ̀nà náà dín ilẹ̀ yìí. Ẹ má lọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ má lọ àbùkù. Wọ́n fẹ́ gbaṣọ yìí lára yín ni wọ́n fẹ́ wọ̀ yín láṣọ àbùkù. Wọ́n fẹ́ dé yín ní adé ẹ̀tẹ́ ni àwọn bàbá yẹn gbà. A jẹ́ pé iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní sà. Ẹ jẹ́ tún padà lọ sọ́dọ̀ àwọn kábíyèsí wa. Ẹ jẹ́ tún padà lọ. Ìbéèrè tá máa bi wọ́n léèrè ni pé ṣé adániwáyé ló dá wa nídà ẹrú ni àbí British? Tó bá ní rárá Ọlọ́run ò dá wa nídà ẹrú, ṣé British ni ẹlẹ́dàá wa? Ìbéèrè tó yẹ ká béèrè nìyẹn. We need to know. Àtúpadà ríra. Dátà yẹn ti fẹ́ tán. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti máa bá Bàbá Èkìtì pàdé lórí YouTube channel mi. Bàbá Èkìtì TV YouTube channel mi nìyẹn. Mo ti máa ń sọ tipẹ́tipẹ́ ohun tó bá yàtọ̀ sí òmìnira Yorùbá ẹ̀ ní gbọ́ lẹ́nu tèmi. Adániwáyé ò mú kí n jáde síta lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ntàdáníyé wáyé ń sọ fún mi ní pé ohun tí ò jẹ́ kí everything ó wà normal nílẹ̀ Yorùbá ni pé we did not have freedom, and tá a bá ní òmìnira wa tán ohun gbogbo máa bọ̀ sípò. That is why you will never see Baba Ekiti fighting for in religion lágbájá tẹ̀mí mọ́lẹ̀. That òmìnira ló ṣe kókó. Join me on my YouTube channel Baba Ekiti TV. Ẹ rí àánú gbà. Agbára ìbò kòtò. Ìrì ayé yìí ò ní fòyín ro. Tọ́lọ́run bá tún ṣe tá bá tún rówó dátà. Ẹ tún pàdé mi nírọ̀lẹ́. Lágbára Ọlọ́run. You are blessed. Àjọṣe wa ni o. Àìgbẹ́dọ̀ má ṣe wa ni. Ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, gbogbo abiyamọ pátápátá. Èmi fẹ́ràn yín ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn yín jù mí lọ. Torí Ọlọ́run ló dá yín. Àìgbẹ́dọ̀ má ṣe wa ni o. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Àìgbẹ́dọ̀ má ṣe èmi àtẹ̀yin ní. Adẹ̀gbẹ́dọ̀ ṣe. Ó dẹ̀gbẹ́dọ̀ yọrí sí rere. Please, let us join hands together. Bàbá mi kan pè mí láàárọ̀ yìí. Ọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó wú mi lórí ni. Calivat. Ọ̀rọ̀ tó wú mi lórí ni tó wọlé sí Akíyẹmí ara mi ni. Àìgbẹ́dọ̀ má ṣe ni. Yorùbá yìí ṣe ẹrú. Tá a bá béèrè lọ́wọ́ àwọn bàbá wa tán, àwa sọ fún wọn kí ló gbé wa di ẹrú Fúlàní. Ṣé tí ìmọ̀ Ọlọ́run ní ká tẹ̀lé ni àbí ìmọ̀ àwọn British that organize another 50 years amalgamation for the Yoruba again to be serving Fulani again, that will give Fulani opportunity to be killing us. Ṣé mo pé nígbà kan mo jáde síta pé àwọn tó pariwo regional government ìkà ni wọ́n, irinṣẹ́ olóṣèlú ni wọ́n, òun náà láti jọ rí. Join me in the evening and God will bless you. Ẹni Ọlọ́run bá bù kó bu àwa náà o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o. Owó là ń ná. Bẹ́ẹ̀ ṣe ń ná, ẹni bá ti ń náwó sí ìgbédìde Yorùbá, òmìnira Yorùbá, irú àwọn bẹ́ẹ̀ kì í táwọ́ ná. Ẹ̀ẹ̀ní ńlá láṣẹ ohun rere láṣẹ Olódùmarè. You are blessed.